kálẹ́ ǹjẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Adémọ́lá ọmọ omíyalé lèmi ń jẹ́. máa lémi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹdùn lójú ogun ọ̀bọ Sokoto kẹmbẹrẹ bí ìjà. èmi lọ́mọ agbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà ọmọ agbọ́ yàyà mọ́yà. ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi orílẹ̀-èdè Yorùbá. mo ṣèbà mo kí ẹ̀yin àlè ulama'u warasatul anbiya'i, ẹ̀yin àfa ọlọ́run tó hàn àtèyí tó pamọ́. Mọ̀kádàm Sheikh àfa akọ́mọlédè akọ́mọníkéwú, mo kí yín o ní assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuhu. mo wá kẹ́yìn ìyá mi ẹ̀yin bàbá mi nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì, rẹ́fẹ̀rẹ̀ndì bíṣọ̀pù nínú ìjọ àgùdà, ìjọ mímọ́, ìjọ onírìbọmi, kérúbù and sẹ́ráfù celestian methodist, gbogbo yín pátápátá ni mo kí pé àlàáfíà ọlọ́run kó máa wà pẹ̀lú gbogbo yín pátápátá. mo wá kí ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ̀gbọ́n mi àbúrò mi, ẹ̀yin ẹlẹ́sìn kan ẹ̀sìn kan, ẹ̀yin ẹlẹ́sìn tá a bá láyé, mo kí yín o. mo ní ewé á máa jẹ́ egbò á máa jẹ́, ẹ̀ ní ṣe ewé já ẹ̀ ní ṣe egbò wà. àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. mo wá kẹ́yìn ìyá mi abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀, ẹ̀yin abiyamọ tí dúró tọmọ, ẹ̀yin abiyamọ tí rọ̀gbọ̀ yí ọmọ kátọ́mọ yìí fi ṣìṣe. àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi, ọ̀kan fọ́ ọ̀kan nù, ẹ̀ ń fi kan ṣoré kiri. èyí tẹ́ fi ń ṣoré kiri ẹ fi ṣe àwa ọmọ Yorùbá tòótọ́, ẹ fi ṣe wá lóore owó, ẹ fi ṣe wá lóore ọlá, ẹ fi ṣe wá lóore àìkú tí ṣe baálé ọrọ̀ tó rẹ́yìn làgbà gbanigbani. mo wá ṣèbà orí tó kún tí ò níná, mo ṣèbà ọjà tó kún tí ò lérò, mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn. ẹ̀yin àgbàgbà gbanigbani mo ṣèbà yín o. mo kí kábíyèsí ọ̀nìrìṣà jìgbìnìbí àti àkún aláṣọ àlà funfun gbò ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ janlẹ̀ ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá the second Ọọ̀ni Ilé Ifẹ̀. mo fọ̀ ọ̀nìrìṣà kí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Ọlákùlẹ́yìn Owólabí. mo wá fà àwọn méjèèjì kí gbogbo ládéládé lóyè pátápátá nílẹ̀ káàárọ̀ òjíire. mo kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá láti ibi tó bẹ̀rẹ̀ débi tó parí. mo kí gbogbo ọmọ Yorùbá ní Kwara, mo kí gbogbo ọmọ Yorùbá ní Kogi. mo wá kí bàbá mi Professor Banji Akíntóyè tó jẹ́ alànà fún ìran Yorùbá. bàbá mo kí yín o, ọjọ́ yín á túnbọ̀ dalẹ̀, àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lọ́wọ́. mo wá kí bàbá mi Àdìsá ọmọ Adéyẹmọ àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté, ojú tó lé ojú tó ko, olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò, bàbá Michael, bàbá Yọ̀mídé, bàbá Ronaldo, bàbá Àṣàbí. ẹni à ń lé bọ̀ lẹ́yìn tí lára wájú pàkó pé ọkùnrin ogun. olóyè ńlá akiri fìjàlọ̀ fún gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. oyè tálàfin Ọ̀yọ́ fẹ́ fi wọ́n jẹ nìyẹn kó tó di pé ikú bàbá darapọ̀ máwọn onílẹ̀. akiri fìjàlọ̀ oyè ńlá ni, kò sì sẹ́ni tó jẹ́ rí. májàsọ́lá ni ọba jẹ́ akiri fìjàlọ̀ àkọ́kọ́ fún gbogbo ilẹ̀ káàárọ̀ òjíire. mo kí yín bàbá lágbára lọ́wọ́lọ́wọ́, ibi tó wù yín kíran Yorùbá ó dé láyé ìran Yorùbá débẹ̀, àlùbáríkà àwọn tó lódùmarè tán kólé ayé lé lọ́wọ́. mo wá kí gbogbo ọmọ Yorùbá pátápátá nílé lóko àti lẹ́yìn odi wípé a kú bójú ọjọ́ ṣe rí. ó sọ ọmọ olókùú bẹ́ẹ̀ ni àní símọ́ ìyá rẹ̀ láéláé. gbogbo ẹ̀yin tẹ̀ wá ní diaspora àtẹjọ́ ọmọ Yorùbá, wọn à ní fòkú yín ránṣẹ́ sílé. àwa tá a sì wà ńlé náà dìgbàdìgbà gbùdùgbùdù wọn à ní gbé ká mọ wa mọ́lé. gbogbo ẹ̀yin abiyamọ pátápátá tẹ̀ wà ní diaspora àtẹ̀yin tẹ̀ wà ńlé tẹ̀jọ́ ọmọ Yorùbá, ẹrù tí abiyamọ kì í tú wọn à ní gbé wá ká yín mọ́lé o, àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. níbo mò ń lọ? ó mà ṣe o, ìran Yorùbá àwa la gbọ́n jù, àwa la kàwé jù, àwa la ní làákàyè jù, àwa la lóye jù, àwa la ní gbogbo nǹkan jù, àmọ́ àwa là ń jìyà jù. ìbéèrè mi rèé, ta lọ̀tá Yorùbá? ta gangan là ń bá jà? àwa mélòó là ń dojú ìjọ kanra wa? bẹ́ẹ̀ bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ sì gbàgbé, tribe mẹ́ta ní bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà. a ní Ìgbò, a ní Haúsá Fúlàní,
a sì ní ìran Yorùbá tí í ṣèran tiwa. Ẹ wo ẹ jẹ́ n gbà báyìí. Gbọ́mọgbọ́mọ là á gbọ́. Ó sì wá di pé bàbá kó ní ọba. Ó sì di pé ayé àárẹ̀ àwọn pé àwọn gbọ́mọgbọ́mọ níbo làwọn wáyé lọ́gán. Ẹni àlóbẹ̀rin lójú àgbà ni wọ́n fi sẹ́nu. Èrè ni a ní ó kìnnì lẹ́yìn ẹ̀kún lọ́mí sọ. Ẹni àwọn agbọ́dọ̀ òkùnrin ọ̀jẹ̀ ni àgbà. Tí láìpẹ́ sọ̀rọ̀ lẹ́yìn ó ẹ̀ jáde àtiwálé. Gbogbo ọba aládé o. Ẹ dákọ̀ ìyá mi létí o ọmọ yìí bẹ́ẹ̀ pé yìí ṣàkíyèsí ọ̀rọ̀ kan ni. Gbogbo ẹ̀yin bàbá mi ẹ dákọ̀ ẹ̀dá ìwálé ọmọ yìí bẹ́ẹ̀ pé yìí ṣàkíyèsí ọ̀rọ̀ kan ni. Gbogbo ẹ̀yin ẹgbẹ́ mi ẹ dákọ̀ ẹ̀dá ìwálé o àbúrò yìí bẹ́ẹ̀ pé yìí ṣàkíyèsí ọ̀rọ̀ kan ni. Gbogbo ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ dákọ̀ ẹ̀jájọ sàṣọyẹ ẹ̀jájọ wíjọ. Gbogbo ẹ̀yin àbúrò lẹ́yìn mi ẹ dákun ẹ̀já dárí wálé o ẹ wá gbọ́ wèrèwèrè lápẹ̀jẹ̀ orin àgbà bí mo fẹ́ wí. Ikú tí pojú bá ní òwe ńlá ló pa fún ni. Tolú ló ń dárò tí ló wọ́n pa Tolú ló gbé ọgbà ọ̀gàgbà Tolú ló gbé lọ. Ẹ wo gbogbo ọmọ Yorùbá pátápátá. Ìbéèrè tí mo béèrè síwájú mo níta lọ̀tá ìran Yorùbá. Ìran mẹ́ta níbẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìran Ìgbò, ìran Haúsá Fúlàní àti ìran Yorùbá tó jẹ́ ìran tíá. Ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire, ẹ̀yin ọmọ aládé gbogbo. Ìran méjì ń fìyà jẹ wá lọ́wọ́. Gbogbo nǹkan sì polúkúrú muṣu. Ìran tíá, ìran Yorùbá, àwa dúró à ń wò bí olúndù. Nítorí a gbájúmọ́ àgbájúmọ́. Àwọn Haúsá Fúlàní wọ́n ń ṣètò oúnjẹ látòkè ọya. Àwọn Ìgbò wọ́n gbájúmọ́ bísínẹ̀sì wọn lọ́kùnkúndùn. Bẹ́ẹ̀ bá dé Ládìípọ̀, Ìgbò ló mọ̀ kún bẹ́ẹ̀. Ẹ mọ̀ gbọ́ abámẹ́ẹ̀dì bẹ́ẹ̀ raṣọ, bẹ́ẹ̀ ra bàtà abámẹ́ẹ̀dì, bẹ́ẹ̀ ra gbá abámẹ́ẹ̀dì. N ò mọ̀ gbọ́ Yorùbá made. Haúsá Fúlàní wọ́n tilẹ̀kùn oúnjẹ. Wọ́n kò oúnjẹ wálẹ̀ káàárọ̀ oòjíire mọ́. Ródó, tòmátò, àlùbọ́sà, ẹ̀wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kódà tè lórí iṣu wọn a máa pariwo iṣu Àbújá. Ẹ wá sọ fún mi. Ṣèbáwa la ní iṣẹ́ ọ̀gbìn.
ìran Yorùbá ló lọ̀gbìn ká ta gínì ká da màálù ká ṣẹ́ owó dọ́là oníṣẹ́ ìran Haúsá Fúlàní ká ta páàtì ọkọ̀ ká lọ rèé ká sọ tòkunbọ̀ aṣọ bọ́sikọ̀rọ̀ wọlé àtàwọn nǹkan míì ó mọ̀ níṣẹ́ ọmọ Ìgbò àwa àràn Yorùbá àwa la níṣẹ́ ọ̀gbìn tí ò sì sí ẹni tó lọ́pọlọ tó wà. ẹ̀yin àgbàbọ̀ ẹni pé amúkun ẹrù ẹ wọ́ olókè lẹ́ ń wò ẹ wo sálẹ̀ ibo gangan lógún ti ń jàràn Yorùbá ibo gangan làdánwò ti wọlé sí ìran Yorùbá la. àwọn Ìgbò wọn gba àgbàdíjú ẹ̀sìn Haúsá wọn jẹ́ kí ẹ̀sìn kó gba àwọn nǹkan kan lọ́wọ́ àwọn. ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire àwa sóògọ̀ débi pé ẹ̀sìn sì gba gbogbo nǹkan lọ́wọ́ wa ẹ̀sìn àjòjì. kọ̀ságbẹ̀mọ́ ńlẹ̀ Yorùbá toothpick lásán lè produce ẹ̀ nílẹ̀ káàárọ̀ oòjíire. Ìgbò ti fẹ́ gba gbogbo ilẹ̀ wa lọ́wọ́ wa ẹ̀rọ débẹ̀ Òkè Àdó Òkè Bọ́là wọnú Ògùnpa dé Dùgbẹ̀ dé Mọ́kọ́lá ẹ lọ wo àwọn àràbàǹdẹ̀ ilé ṣọ́ọ̀pù warehouse táwọn ọmọ Ìgbò ti ń kọ́ bẹ́ẹ̀. àmọ́ Yorùbá tó wá ń rẹ́ǹtì ṣọ́ọ̀pù lọ́wọ́ ọmọ Ìgbò. Yorùbá ń rẹ́ǹtì ilé lọ́wọ́ ọmọ Ìgbò onílé dàjòjì àjòjì donílé. bákan náà nílùú Èkó ẹ lọ sí Computer Village níkẹjà ẹ lọ sí Ládìípọ̀ àwọn wo ló kún bẹ́ẹ̀ kì í ṣe Ìgbò ni àbí ibi àwa ọmọ Yorùbá tá a sì darálẹ̀ dé tó pọ̀ débi pé bá a bá fẹ́ ra páàtì mọ́tò bá a bá ti dé Ládìípọ̀ àmọ́ tí ì rí nǹkan kan ra. ọmọ Ìgbò kó wa ní papámọ́ra Haúsá Fúlàní wọ́n kó wa ní papámọ́ra wọ́n wá mú àwa ọmọ Yorùbá wọ́n wá fọpọlọ wá ta móló wọn wá sọ wá dẹrú. wọ́n bá dòní á gbọ́ pé Kírísítẹ́nì ń bá Mùsùlùmí jà nílẹ̀ Yorùbá ni. tó bá dọ̀la á gbọ́ pé Mùsùlùmí ń bá Kírísítẹ́nì jà nílẹ̀ Yorùbá ni. tó bá dọ̀túnla á gbọ́ pé Mùsùlùmí gbé oníṣẹ̀ṣe lọ ilé ẹjọ́ ilẹ̀ Yorùbá ní ti ń ṣẹlẹ̀ ní táwa ń produce nìyẹn. Àdìsá ọmọ Adéyẹmọ àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté ó ṣì wá ń gbẹ́rẹ́ ìpàkọ́ ó là wá lójú ó là wá lọ́yẹ àmọ́ síbẹ̀síbẹ̀ náà ọ̀pọ̀ Yorùbá ò jí lójú oorun. ẹbí mi léèrè Haúsá Fúlàní òkò oúnjẹ wá ṣe wá dàdánwò sí ilẹ̀ káàárọ̀ oòjíire ládùúrú sáré ilẹ̀ tá a ní. èrò pé ìpínlẹ̀ kan wà ní ilẹ̀ káàárọ̀ oòjíire tí ò ní ilẹ̀ tó tó bọ́ ìpínlẹ̀ náà yàtọ̀ sí ìpínlẹ̀ Èkó. kí ló wá dé? ẹ̀yin gómìnà wa gbogbo ẹ ti dágun lá sí iṣẹ́ àgbẹ̀ ẹ empower àwọn èèyàn
níbi àgbẹ̀ mọ́. Ọ̀yọ́ state happens to be the largest cassava producing state. Gàrí mà wọ́n. Abọ́ gàrí 1,450. Agolo wa mílìkì agolo kékeré. Ó wá di 145 naira. Kábíyèsí rí ọlọ́. Ayé ìgbà kó ń jẹ mẹ̀kúnnù ní gàrí. Bọ́ ọba ní múrí kan lọ, ó ra gàrí, ó ra kúlíkúlí, kódà ó tó ra ṣúgà sí. Ayé ìsìn má tanra rẹ o, 500 naira ò tí ì mu gàrí àmúgbádùn. Kí ló fà á? Òkè Ògùn ńlẹ̀ Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́, wọn a máa kóṣù wọlé ní kẹ̀tíkẹ̀tí. Bá a bá ń travel tárèlú Òṣogbo láti Ìkirè wọ Gbọ̀ngán, ẹ máa rí tí wọ́n máa gbé tòmátò ródó kalẹ̀ ní kẹbúyẹ́kẹbúyẹ́ lówó tí ò gajara lọ. Ẹ dákun, kí ló wá ṣẹlẹ̀ báyìí? Kí ni tó dé? Ẹ sì wá fura. Haúsá Fúlàní wọ́n kọ́kọ́ fi ogun màálù wọ́n fi jà wá. Wọ́n rí pé àwọn bà gbogbo ọ̀nà tá a fi lè mú iṣẹ́ ọ̀gbìn lọ́kùnkúndùn, wọ́n rí pé àwọn bàjẹ́ mọ́ wa lọ́wọ́. Ìgbà bàjẹ́ tátá rí pé bàbá wa, àwọn ìyá wa, wọ́n ti sunrun ẹlẹ́sìn rìn, wọ́n ti sùnlé. Wọ́n wá mú oúnjẹ tí wọ́n gbàgádàgodo sí. Wọ́n kó jẹ wálẹ̀ káàárọ̀ oòjíire mọ́. Àwọn Ìgbò tán jẹ́ alámúlégbé wa, ǹjẹ́ gbọ́ káwọn ó kọ̀ǹpléènì kó jẹ́ wọ́n? Torí pé wọ́n ti mẹ̀wà ló ń jẹ àjẹsùn. Àwọn ti gbé ìgbésẹ̀. Ọmọ akin, kò sí ọgbà Ìgbò kankan tẹ́ẹ̀dínlẹ̀ Ìgbò tẹ́ẹ̀ní bá pé ń ṣiṣẹ́ àgbẹ̀. Síbẹ̀ àti ẹ̀ máa ń kó bẹ́rẹ́ fún ìlú Èkìtì àti ìpínlẹ̀ Oǹdó pé tá a bá ń sọ̀rọ̀ pé ká gbin iṣu, Oǹdó àtèkìtì mo kàwé ń bẹ̀, mo kàwé lẹ́kìtì torí yẹn kúndùn yẹn púpọ̀ jù. Iṣu ò dẹ̀ wọ́n wọn. Kí ló wá dé tí gbogbo nǹkan wá di ọ̀wọ́n gógó? Iṣu ẹyọ mẹ́ta wọ́n wá ń tà ní 10,000. Yorùbá sáàsùn ni. Àdẹ̀wá fura pé ìran méjèèjì yòókù ní ń fogún jà wá. Báwúsá Fúlàní bá kọ̀ tán fún wa lóúnjẹ, kí ló dé tí Ìgbò fún wa lóúnjẹ? Ẹ dá ń lóhùn. Ẹ ronú débẹ̀ ni. Ẹ rò débẹ̀ ni. Pé gbogbo ntádìsá o máa dé ẹ mọ́ sọ tẹ́ ni ó mórí wá kọ́ fọrùn lẹ́yìn ní ṣe yìí. Kí ló ṣe iṣẹ́ àgbẹ̀? Gọ́vnà Ṣèyí Mákindé, Gọ́vnà Dàpọ̀ Abíọ́dún, Gọ́vnà Abíọ́dún Oyèbánjí, Gọ́vnà Ayédatiwa, Gọ́vnà Adémọ́lá Adélékè. Ẹ̀sẹ̀ pàrónú yẹn pọ̀dọ̀fín. Iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa. Kí ni tó wá dé? Ó dìgbà tẹ́ ẹ bá tó kọ́kọ́ gbé òfin kan kalẹ̀ tí ó fi gègé sí ọ̀rọ̀ ẹ̀sìn nílẹ̀ káàárọ̀ oòjíire. Kán yé gúnra wọn, kán yé kọlura wọn. Èmi ti rí ọ̀rọ̀ ẹ̀sìn nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bíi business. Yàrá kólógbó wọ́n fi ṣe chọ́ọ̀chì. Yàrá kólógbó àwọn àáfàá náà kọ kíní takẹ́ wá máa yẹ̀wé wò.
kí ló dé èyí advertise Ọlọ́run. To serve Nigeria is not by force. Likewise, to serve God is not by force. Torí pé àwọn ẹ̀dá kan wà wọn ò ní gbàgbọ́ p'Ọlọ́run wà. Àrọwà wo lẹ fẹ́ sọ fúnrú àwọn ẹ̀dá tí ò ní gbàgbọ́ p'Ọlọ́run wà? Àwọn ẹ̀dá kan sì wà wọ́n mọ̀ p'Ọlọ́run wà àmọ́ wọn ò sin Ọlọ́run. Àrọwà wo lẹ fẹ́ pa fún wọn? Kí ló wá dé tó jẹ́ wípé àwa tá a wá ń sin Ọlọ́run tá a gbà p'Ọlọ́run wà àtó wá ń sin lódì òdì débi pé ọgbà gbogbo nǹkan lọ́wọ́ wa. Yorùbá ẹ jẹ́ ronú yín kílẹ̀ ò tó mọ́. Bílẹ̀ bá lọ rèé mọ́ nǹkan ó ti bàjẹ́ jìnnà àtúnṣe rẹ̀ ò sì ní rọrùn. Ẹ̀yin ìyá mi bàbá mi a fẹ́ gba orílẹ̀-èdè tèmi nígbàgbọ́ p'Ọlọ́run ó gbà fún wa. Mo tiẹ̀ kí akitiyan àwọn bíi comrade Omeyo tó ń gbìyànjú àwọn sáré ilẹ̀ pé káwọn èèyàn wá máa fi ṣe iṣẹ́ ọ̀gbìn. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ọ̀dọ́ mélòó ni ló ti dìde láti ṣiṣẹ́ àgbẹ̀. We have mechanized farming. Ẹ lo àwọn irinṣẹ́ ìgbàlódé tó dáa. Tẹ́ lò ó. Tínú ilé kan tó o bá lè produce oúnjẹ tó o lè ṣe ọ̀gbìn láti produce fún fámílì ẹ ìyà ò ní jẹ́ náà. Táwọn Ìgbò ń ṣe nìyẹn. Àmọ́ wọn já wá sí. Wọ́n ń wá s'Èkó, wọ́n ń wá s'Ìbàdàn, wọ́n ń wá ń gba ilẹ̀ wa lọ́wọ́ wa ìyẹn àwọn Ìgbò. Ẹ sọ fún mi èèyàn mélòó ni Ìgbò ta ilẹ̀ fún nílùú wọn? Ìwọ tó o bá mọ̀ pé Ìgbò talẹ̀ fún ọ bọ́ta jẹ́ n rí ọ. Àmọ́ wa gbogbo bí ọyẹ a fi dáko pátápátá ẹ mọ̀ tí ń sọ di housing estate tí yín bàjẹ́. Ẹ wá láwọn àwọn Haúsá Fúlàní òkò ń jẹ wá mọ́ ìyà ń jẹ wá kò sí ní jẹ wá. Òpópónà Ìbàdàn sí Ìṣẹ́yìn gbogbo àwọn ilẹ̀ tó yẹ kí ìjọba kájí á fi dáko wọ́n mà ti sọ di estate lọ rẹpẹtẹ. Nígbà ebi bá pa wá dé stage kẹ́bọ́ yá mọ́ ya ara wa jẹ. Ẹni kó 20,000 lọ́wọ́ ní ìsìn ó useless mọ́ lọ́wọ́ kò sí ní tó fẹ́ fi ṣe. Yorùbá ẹ jẹ́ máa ríra wá rí ipá dá wà ní o. Àárín ọ̀tá la wà. Ọ̀tá Haúsá Fúlàní àtọ̀tá Ìgbò. Wọn ò fẹ́ràn wa. Mo wá ń rọ̀ yín. Ẹ má jẹ́ ìlàkàkà Àdìsá ọmọ Adéyẹmọ ẹ má jẹ́ ó gbé. Ẹ jẹ́ gbogbo wa pátápátá gbogbo ọmọ Yorùbá lábẹ́ bí ti lè wò ó rí àti Ìgbò àti Kìrìsìtẹ́nì o àti Mùsùlùmí àtẹlẹ́sìn àbáláyé ẹ jẹ́ àkọ́kọ́ lo ìfẹ́ láàrin ara wa. Nínú ṣọ́ọ̀ṣì yín ilẹ̀ tí ń bẹ ẹ fi dáko. Ní mọ́sálásí ilẹ̀ tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ẹbẹ̀ tó ṣẹ́kù ẹ fi dáko. Tẹ́ ẹ bá fi ilẹ̀ tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí dáko tẹ́ ẹ bá tó bá sùjọ tán tẹ́rẹ̀ ibẹ̀ jáde ẹ tà fáwọn ọmọ mọ́sálásí lówó tí ọ̀gá jàrà lọ. Ẹ̀yin Kìrìsìtẹ́nì stop building emporium. Ilẹ̀ tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yín ẹ fi ṣe chọ́ọ̀chì ẹ fi ṣe àgbẹ̀. Èyí tí gbogbo yín kàn kọ́ yunifásitì tá a mọ̀ ìjọ yín gan ò lè lọ. Ẹ ti sí àgbẹ̀. Ẹ tà fáwọn ọmọ ìjọ.
tàbí kẹ́ fún àwọn ìjọ ní sáré ilẹ̀ kódà bẹ́ẹ̀ fọmọ ìjọ mẹ́rin ní plọ́ọ̀tì kan kéèdáko yóò mọ tí ó gbìn ín bẹ̀ báà kan bá gbé tòmátò táwọn kan gbé rodo táwọn kan gbé tàtàṣé táwọn kan gbé ewédú táwọn kan gbé ẹ̀fọ́ táwọn kan gbé iṣu táwọn bá fẹ́ sí gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà oúnjẹ ó sàn wá bọ̀ ńlẹ̀ káàárọ̀ òjíire ẹ̀ wá ń tàn wá all is not well. Professor Borodengba Balolode la iṣẹ́ ìwọ́jọ́ ọ̀pọ̀ mi rù nàgbà. Wọ́n ti ń lórí ìjọba gbé o. Báwọn ìyàwó máa lọ lára oko. Wọ́n ní àbò rẹ̀ dà wọ́n bá wọn sùn nínú oko níbo làwọn yí lọ́gán. Àwọn bàbá wa tó jágbẹ̀ wọn lè lóko. Bí wọ́n ti fẹ́ lọ́jà oko. Bí wọ́n bá fi ìlú pẹ́jẹ́pẹ́jẹ́ ẹ̀jẹ̀. Wọ́n yìn wọ́n ní ìbọn ní àbí tí wọ́n bẹ́ wọn lára lọ́wọ́. Bí wọ́n láwọn ẹgbẹ́ sọ̀rọ̀ lẹ́yìn òun ẹ̀ yá dájú wálé. Ilé bàbá ọmọ kì í pọmọ lẹ́rẹ̀ yá wà dé ilé làwọ̀ o. Orí balẹ̀rẹ̀ o. Wọ́n lè sọ àsopin ẹ̀ bá àwọn ìyá lé wọn ò lè pẹ́ lọ́jà tí wọ́n lọ́jà owó owó ti yẹ. Àwọn ọ̀nà olójú bíi tí wọ́n ti lè ṣe agùnbánirọ̀ náà tí wọ́n bá fẹ́ kó fún wọn wá sílé. Kí wọ́n là fẹ́ ṣe tọrọ lẹ́yìn o. Ọmọ ọlọ́mọ ni wọ́n rán níṣẹ́ lẹ́yìn òru dòru. Wọ́n gbé àwọn kan ní báńdíìtì níbo ni wọ́n dúró sí. Ẹ wò ó mo sọ yìí mo dúró ná lórí ìhà abẹ yẹn July 1st ó ń súnmọ́ wa àwa náà ń súnmọ́ ẹ jẹ́ á rántí o ìjà gbogbo ọmọ Yorùbá lólóyè Sunday Igboho ṣáájà tẹ́ bára rẹ̀ ń bí ọ bára ẹ̀ kọjájá ara rẹ̀ o òmìnira olóyè Sunday Igboho ṣá ẹ jẹ́ á ṣiṣẹ́ tọ́ o. Don't let us just fold our arms and be watching things like this. Ẹ jẹ́ sa ipá tá a bá lè sà láti jẹ́ kí ìjọba ó gbọ́ igbe wa lórí ipá afẹ́kẹ́fọ́ olóyè Sunday Igboho ṣàsílẹ̀. Bẹ́ẹ̀ bá sì gbàgbé bẹ́ẹ̀ bá rántí. Bẹ́ẹ̀ sì rántí tẹ́ ẹ̀ gbàgbé. July 1st. Àdògán sì ń bẹ́ ń bí ọ wà o. Àtàfà àfàtàì. Bọ̀ mo rí pé ọ̀pọ̀ ọmọ Yorùbá ti dágun lásọ̀rọ̀ yìí. Wọ́n á sọ̀rọ̀ lórí ẹ̀ mọ́. Kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Oore làdìsá ṣe orí ò sì gbọ́dọ̀ dìkà. Orí ò gbọ́dọ̀ díbí. Ó dìde fúnra Yorùbá lásìkò tó yẹ kó dìde ni. Ẹ mọ iye ẹ̀mí ọmọ Yorùbá tí ọba ti ṣòfò dànù tí èbá sọ pé olóyè Sunday Igboho ṣá dìde. Ẹ mọ iye ọba aládé tádé oríire ọba ti fò lọ tí èbá ṣe pé olóyè Sunday Igboho ṣá jáde lásìkò tó jáde. And we keep on saying it. Bẹ́ẹ̀ bá gbàgbé olóyè Sunday Igboho ṣá síbẹ̀ yẹn ń dín bí ni yóò bí gbogbo ẹ̀yin ládéládé. Ìjà ayé ló gbé àwọn ọba kan dání kò sára táwọn ò lè dá níjọ́ tó ń ṣe pátí olóyè Sunday Igboho lórí ọ̀rọ̀ yìí kíkà I expect all of you ẹ ti gbé adé yín la Àbújá. Ó yẹ kí ẹ ti gbádé la Àbújá in fact dábàá fẹ́ tì yín mọ́lé ẹ jẹ́ àrígbá tì yín mọ́lé lórí ọ̀rọ̀ yẹn pé olóyè Sunday Igboho ṣá gbọ́dọ̀ padà sílé ẹ ṣe bẹ́ẹ̀ náà ẹ kàn ń janu lásán ẹnu lásán lẹ̀ ń jà ẹ̀yẹ ọba yìí ẹ ti ẹ̀ ṣègbìyànjú pé ẹ lọ rèé bájọba lórí pé kó folóyè Sunday Igboho ṣálẹ̀ káwa ò wá rí yín pé ṣé kẹ wá wo àrà táwa náà fẹ́ dá ẹ ṣe náà
ọ̀tọ̀ ni tó yẹ kẹ́ ẹ ṣe, ọ̀tọ̀ ni tẹ́ ń ṣe. tọ́pọ̀ yín bá ti d'Àbújá tẹ́ lọ gba kọ́ńtíráàtì, ọ̀rọ̀ ti tán. ẹ wà máa lùlú bámúbámú lẹ́yọ́ ẹ̀ mọ̀ pé bí ń pọmọ ẹnìkọ̀ọ̀kan. ẹni tó gbà wá kú nù yà, ẹni tó ṣí gàgá lójú wa, olóyè Sunday Igboho, ẹ fi síbi tó wà. We are remembering July 1st gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń remember June 12. tí ìran Yorùbá bá dúró tán á padà jà, yóò di holiday tá a mọ máàkì ẹ̀, torí pé àwọn èèyàn kú fún òmìnira ìran Yorùbá ni. àwọn èèyàn jẹ̀yà fún ìtúsílẹ̀ ìran Yorùbá. Lady K, Ládélé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àtèmi náà, àbẹ́ẹ̀ ti gbàgbé ni. July 1st. July 1st. àmọ́ rẹ̀ ni tó pàdánù ọ̀pọ̀ nǹkan kó tó dé. Alhaji Emir Àṣekún, ó mà ṣe o. Ìgbòho máa bọ̀ nílé. ẹ̀yin ọba yìí, èmi ò ní í dákẹ́. ntí ọba ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ kárí. olóyè Sunday Igboho gbọ́dọ̀ wálé. ọ̀sán ti gbọ́ gàrígàrí o, àbàṣọ wẹ́lẹ́wẹ́lẹ́. tóòrù bá dúdú, òun la bá sọ nírọ̀nírọ̀. Àdìsá máa ń bọ̀ wálé, ilé lábọ̀ sí ní oko. Iṣu tí ó wálé ń lọ́dún rẹ̀ níyàwó lọ́jọ́ ọjọ́sí. Àgbàdo tí ó wálé lọ́dún rẹ̀ lẹ́kọ̀ọ́. Ọlọ́mọge tí ó wálé ń lọ́dún rẹ̀ lọ́kùnrin. Ọmọ tuntun tí ó wálé lọ́dún rẹ̀ ló fà àtọ̀sẹ̀ ilé tí a. Àjòlédùn kọ́nílé mọ́rẹ̀lé máa bọ̀ wálé o, ilé kóńkó dágbé. ẹ bá wa tádìsá sílẹ̀. àárò rẹ̀ ń sọ wá. a fẹ́ rí olóore wá lé padà. gbogbo ọmọ Yorùbá ní ṣàfẹ́rí Àdìsá ọmọ Adéyẹmọ. kì í ṣẹni tó yẹ kó gbé sájò. oore ló ṣèràn Yorùbá. Aṣọ́jú Bọ́lá Ahmed Tinubu, ṣe rí pé mò ń ké tantan. kíjọba yín lè ní orúkọ rere. ẹ tú Àdìsá lẹ̀ o. ẹ sa gbogbo agbára tí ń bẹ lọ́ọ́ yín báyìí. Ọ̀ọ́nìrìṣà, Àrólé Oòduà, Jẹ̀gbẹ̀nẹ̀bí àti Àkún, aláṣọ àlàfófó gbò. ẹ gbádé yín ẹ la Àbújá, torí ẹ lè gbádé lọ patí. ẹ gbé adé náà la Àbújá kẹ́ ẹ lọ rèé jà fómìnira olóyè Sunday Igboho. ẹ gbọ́, Ọ̀ọ́nìrìṣà, Àrólé Oòduà, ẹ gbé adé la Àbújá, ẹ lọ rèé jà fómìnira olóyè Sunday Igboho. We need him at home. We need him now than ever. bá a jẹ nílò olóyè Sunday Igboho ní ìsìn, ó ju ti tàtẹ̀yìn wá lọ, torí nǹkan ti yẹ̀rìn. àìsí Igboho ńlé kò fún àwọn àgbẹ̀ ní confidence láti lóko. bí ẹ bá ká wọn mọ́nú oko, ta ni wọ́n pè tí ó gbèjà wọn. Gbogbo ayé rẹ̀ tí ẹ rí lé o ní dandandan ìsọ̀ọ̀mà láti ikú. Akọni Oòduà tí ó ṣe bá dàbẹ̀ ni ò ṣe bá bí. Àkàndé Ẹlẹ́dùmarè dáná lálákọ̀ọ́jọ́ ọ̀run ni. Ẹni abáta káfíńrà òtùbà. Owó adẹni ajítan náà ò táráyé wọ́n fẹ́ o, káàkiri àkàláyé. Wọ́n bàjá wọ́n bá rẹ́. Wọ́n gbèrò láti pọ̀mọ́ láti ikú lọ́jọ́ ọjọ́sí.
Àdìsá ọmọ Adéyẹmọ ó mà ṣe o ó mà ṣe o tá bá bi mí léèrè pé sọ yẹ kó pẹ́ tó báyìí tádìsá ó fi padà lé màá ní irọ́ ni màá ní irọ́ ni pàápàá jùlọ ń gbọ́ ọmọ Yorùbá tiẹ̀ tó wá gorí àpèrè ààrẹ Nàìjíríà tí mo rò pé wọ́n ó ti lo agbára wọn láti tú Àdìsá lẹ̀ ẹ wá ń rẹ́rìn ẹlẹ́sìn rìn kí ẹ ń jẹ ọ̀pá mọ́lẹ̀ kí ẹ̀yin ọba yìí ẹ dá o ẹ dá ẹ̀bí yín kọ́ ká ní pé ńgbà náà Fúlàní ti pàmí ìdànù nù yín ni wọ́n pa nù yín náà o àmẹ́yìn tẹ́ ẹ ṣe ṣàǹkó káláwọn ajínigbé tí wọ́n ti wọlé gbé yín wọ́n ti pa yín dànù ni oyójú yín ọba ti wálẹ̀ oyójú yín ọba ti wálẹ̀ ẹ dìde o à ń sọ fún yín báyìí ẹ ṣètò ẹ gbádé yín ẹni ọlọ́pàá ó gbọ́pàá ẹni ládé ó ládé ẹni ń dẹ́fìlà abetí ajá ó dé ẹ lọ rè bá Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ fọmọ wálẹ̀ ẹ fi Májàsọ́lá Àdìsá Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹ filẹ̀ o bẹ́ẹ̀ bá fẹ́ kàn bínú Ọlọ́run July 1st dẹni we are going to mark it a ṣètò kẹtàtà bí ẹ bá wa fi Àdògán òkú Àdògán àtàfà àfàtàì ẹ yọdá ẹ fún wa ẹ ti pa wọ́n a ti gbà ẹ yọ̀ǹda wọn ẹ jẹ́ ṣe n tó tọ́ fún wọn ẹ jẹ́ káwọn ọmọ wọn ó mojú orí bàbá wọn ìgbà t'Àdògán ó fi jáde láyé tẹ́ fi gbẹ̀mí lẹ́nu ẹ̀ ó ní ọmọ oṣù 6 léyìí tó túmọ̀ sí wípé ọmọ yẹn ò tí ì dá bàbá ẹ̀ mọ̀ Àdògán lọ́mọ ọdún 4 as at the time tẹ́ ẹ pa ẹ jẹ́ àmọ́ yìí ó lójú orí ẹ jẹ́ káà náà orí bí nàka sí pé bí wọ́n ṣe bàbá àwọn sí rèé báwọn ò tiẹ̀ dámọ̀ wọ́n lè máa padà fàwòrán hàn wọ́n pé bó ṣe rí rèé àmọ́ ọmọ tá ẹ kọ̀ tá ẹ gbé òkú bàbá rẹ̀ lẹ̀ ọmọ yẹn ò láǹfààní tí ó ṣe yín o irú ọmọ bẹ́ẹ̀ lè kógun jà yín bẹ́ẹ̀ bá mọ̀. ilé lábọ̀ síbi oko Àdìsá gbogbo ayé ni wọ́n pariwo ní dandandan ìwà rere lẹ́sọ̀ èèyàn orúkọ rere ń dára dúró àdìwà dára lọ láyé. ẹ bá wa tún lóye Sunday Igboho ṣálẹ̀ o ẹjọ́ lóye Sunday Àdìsá ọmọ Adéyẹmọ ẹjọ́ ọmọ bọ̀lé bẹ́ẹ̀ ni ilé kókó báyìí ń tagbe ìràwọ̀ ìdájọ́ ilẹ̀ kó sùnà ẹjẹ́ Àdìsá ọmọ bọ̀lé ẹjẹ̀bùrẹ́ ẹ̀yin tẹ́ ẹ bá ń bínú sí ẹgbẹ́ yìí ṣépè ní ẹjẹ̀bùrẹ́ mọ̀nàkàì ẹjẹ́ wá mójútó nǹkan ẹ̀ àmọ́ Yorùbá nílò rẹ̀ pọ̀ mo sọ yìí mo dúró náà o mo ti dà mí bàkọ̀nà torí àsọjù ọ̀rọ̀ ní díjà lẹ̀ àmì ń tá a sọ yìí èyí ó yé yín àtẹ̀yìn ọba àtẹ̀yìn ìjọba ẹ pé bíríkótó ẹ pé bìrìkòtò ẹ ṣèpàdé lórí bẹ́ẹ̀ ṣe fọmọ Adéyẹmọ lẹ̀ olóore kan ò gbọ́dọ̀ kú sípò ká o olóore kan kò gbọ́dọ̀ kú sípò ipò ká ń tá a sọ fún yín la sọ July 1st is going to be remarkable. A máàkì ẹ̀ a ṣàdúrà a ṣe sàrà kó máa lọ bá wọn tẹ́ ẹ pa àtàwọn tí ń bẹ láyé kọ́ ló ń tètè wá dá wa lóhùn. July 1st is going to be celebrated. ẹ ṣé o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tó rọ́pò èèyàn máa ń pè mí pé àwọn ò rí nọ́mbà 09036 371643 09036 371643
a celebrate July 1st nílé olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ. tó bá wù yẹn tó wá dìgbò lù wá ń bẹ̀ ẹ̀yin wèrè játijàti ọmọ ìrankíran. ọ̀sán ti tán gàrígàrí o àbàṣọ wẹ́lẹ́wẹ́lẹ́. bóòrù bá dúdú òun la bá sọ nìrọ̀nìrọ̀. Àdìsá máa ń bọ̀ wálé ilé lábọ̀ sí ní oko. Iṣu tí ó wálé ń lọ́dún rẹ̀ níyàwó lọ́jọ́ ọjọ́sí. Àgbàdo tí ó wálé lọ́dún rẹ̀ lẹ́kọ̀ọ́. Ọlọ́mọge tí ó wálé lọ́dún rẹ̀ lọ́kùnrin ni. Ọmọ tuntun tí ó wálé lọ́dún rẹ̀ ló sọ àgbọ̀nsẹ̀ ilé tí a. Àjòlédùn kọ́nílé mọ́rẹ̀lé máa bọ̀ wálé o ilé gbogbo dágbé. Gbogbo ayé rẹ̀ tí rẹ̀ nílé o ní dandandan ìsọ̀mà lábí ikú. ẹ ṣé, God bless you. God bless Yorùbá land. ó dàbọ̀. July 1st a máa kẹ̀ sí ń tẹ́fẹ́ sí torí pé ọjọ́ má lè gbàgbé ló jẹ́. ọjọ́ tá à ní gbàgbé láíláí ni. ọjọ́ kí la pè é? ọjọ́ má lè gbàgbé. Tẹ̀síwájú ọ̀pọ̀ ire àtòhun tó dára. Ọmọ òkàlìlé bọ́ sípò ẹ̀tọ́ rẹ̀. Ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. Thank you. God bless you.